ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Bọ́dá Saamu. Bọ́dá mi. Àsìkò tí tó. Àsìkò tí tó jẹ́ kán wá mi. Máa ń gẹ̀ẹ́tì ògì. Wọ́n gẹ̀ẹ́tì mọ́ínmọ́ín díẹ̀. Wọ́n rẹ̀ gẹ̀ẹ́tì èso ọ̀gẹ̀dẹ̀ mú láìkẹ́ gan. Máa rọ ọ̀gẹ̀dẹ̀ máa dẹ̀ mú ògì tó ti yẹ. Ẹ jọ̀ọ́ ṣé ń ṣe ìrọ̀rùn ni bọ́dá Saamu? Àsìkò àti ṣínú ti tó àbí. Àsìkò àti ṣínú bíi ti báwo? Ẹ wá go ni. Kí làgó wí? Wá ló ṣẹlù yìí náà. Kí ló ṣẹlẹ̀? Wọ́n lọ sàn. Ẹ nàún. Àdéhìn lọ sẹ́mù. Lágbára Ọlọ́run. Kí ló dé wá kọlẹ̀kùn tó sílẹ̀kùn mi wáyé? Ẹ wo bọ̀dá mi ẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ jàre. Lady ni mo rí tó jókòó síwájú ta ilé wa. Ìgbà tí mo dé jáde mo rí ń bẹ̀ ó lẹ́yìn ló ń wá wá. Tí mo tún ṣe máa dé láti ibi tí mo lọ mo rí pé ìjókòó náà kò tí ì ráyè wá rí yín. Ó mo ṣe ní pé kí n wọlé kí n mú wọlé kó lè wá rí yín kó sàn kan tó bá wá. Máa ṣe pé àwẹ̀ fún ẹ. Pẹlẹbẹ wọ́n máa gbèpè àwẹ̀ lẹ́nu mi. Èpè àwẹ̀ kedere ó lè wẹ̀já o. Ó di next Ramadan kó tó rí mú. Kí ni gbogbo rẹ̀ ládàáda yìí? Kí lè wá kí? Ẹ rà sà, ẹjọ́ torí iléeṣẹ́ IBC ni mo fi wá sà. Mo gbọ́ pé ẹ̀yin àti ọ̀gá iléeṣẹ́ yẹn pé ẹ close gan sà. Àbúrò mi kedere ó wáṣẹ́ lọ síbẹ̀ ó dé insist pé tí ó bá rí solid guarantor àwọn ò ní fún níṣẹ́. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan lè help mi sà, ẹjọ́ ẹ ṣàánú mi. Inú ẹ̀ ń dùn pé ó wọ the best house and the best room ní community ẹnu ẹ̀ wá ń yọ. Saamu méjì ló wà A and B. A ló mọ IBC, B ló ń wò lórí ìdùbúlẹ̀ yìí, mi ò sí lórí àkété o, mo sùn sórí bẹ́ẹ̀ ni. Lẹ́yìn àwẹ̀ ẹ padà rí A tó mọ IBC, time up jáde. Bọ́dá mi ó ṣà ń bẹ̀yìn. Odò méjì ló wà. Odò Kangi Dam àti Erimọ Fall. Ibi méjì tó ti lè wẹ ogun ayé ìdànù yẹn tí n bá ṣépè àwẹ̀ fún ẹ. Ìwọ náà máa lọ gbọ́ nǹkan tán sọ. Ó dàbọ̀ sà. Bọ́dá mi. Gbé kọ́ tó bá jáde pẹlẹbẹ. Kí ni? Ó ní rárá rìn débi tó ti máa wẹ ogun ayé ẹ̀ dànù lódò. Ìrọ̀lẹ́ pa. Bọ́dà Saamu. Má bà bọ̀. Èmi ẹ̀wọ̀ ẹ̀yẹ kí n bá yín ṣe ìtọ́jú òótọ́ rọ̀. Ẹ wo mo dọ́gbọ́n wá wojú yín ni. Ẹ wá ná ṣọ́rọ̀ ọ̀yàn làwẹ̀ ni. Báwo ẹ bá dẹ̀ ti ní yín lára ẹ dẹ̀ stop láti máa gbà. Kí wá ló dé? Ẹ wá dànù ẹ kàn ṣe bálabàla búlabùla. Kí ló dé? Ọ̀rọ̀ yàn kọ́ làwẹ̀ náà. Ṣó jẹ́ dandan ni ẹ má dẹ̀ stop láti máa gbà. Ẹ wá dára nu ẹ̀ package. Ẹ jẹ́ package ara yín kẹ́rì package. Àbí kí ló ń ṣe yín? Ṣé o ti sọ̀rọ̀ tán? Mo ti sọ̀rọ̀ tán. O máa ń wo traditional film. Mo máa ń wò. O máa ń wo igi tán máa ń tànná sí lórí tán máa fi ń wá source of light. Pàápàá jùlọ téèyàn bá kú táwọn crowd máa ń mú dání tán máa ń ní onílàárí o ẹyẹ ìwẹ̀ kú o ẹyẹ ẹsẹ̀ àti tán ẹ̀ ó jọ̀gí yẹn. Bọ́dà Saamu. Irun orí ẹ̀ ó jọ òwú táwọn odídẹrẹ́ máa ń tànná sí tán máa fi ń wá source of light. Láì tó o bá jáde wà láì súnmọ́ bẹ̀ láì máa ṣépè àwẹ̀ fún ẹ ìdúró bẹ̀. Ẹ wo èmi máa sọ tèmi fún yín kẹ́ package ara yín kẹ́rì package ẹ wá dára nu ẹ ṣe bálabàla á dára da òṣì. Wàá rí odò kára ló ti máa wẹ̀rí ẹ lọ́dọ̀ àwọn màálù ṣó lórí ẹ mi dẹ̀ lè ṣe pé inú àwẹ̀ odò kára wọn á ní káwọn màálù mú mi tán kán tó fòmí wọn wẹ̀rí ẹ ní wo níranu òṣè ó lóun fẹ́ wá wo ojú mi nínú àwẹ̀
mo ti bẹ̀rẹ̀ àwẹ̀ látijọ́ yìí kò gbé ṣìnú wá kò gbé ṣìnú wá ká díjú ká ṣe bí ẹni kú ta ló ń tọ́jú mi ẹ má gbà lẹ́yìn àwẹ̀ o màá ṣó yín. Allahu Akbar. Márùn-ún mo ríra wọn. Márùn kẹ mẹ́fà. Wọ́n ní nǹkan tí wọ́n márùn-ún náà kó fún mi. Mẹ́fà. Fùfú mẹ́fà ni kọ́kọ́ fún ẹ. Allahu Akbar. Allahu mẹ́fà. Allahu Akbar. Mẹ́fà. Sami Allahu liman hamidah. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run torí ẹ̀ mo yín ń pàtẹ́wọ́ fún gbogbo wa àwọn ọmọ yẹn wọn kì í gbọ́rọ̀ ni mo dìdí ìran látayébáyé wọn láti mọ̀ pé mẹ́ta ni fùfú wọn á tẹ̀ ta less tó bá ra mẹ́ta wọn máa ta less tó bá ra mẹ́fà wọn máa ta less tó bá ra mẹ́sàn méjìlá ó rí ẹ̀ lọ́bẹ̀ ní mẹ́ta bẹ́ẹ̀ wọn máa ta less nǹkan olówó wọn débẹ̀ láti dọ̀mọ̀ kè mẹ́fà 500 ni ó jẹ́ ìgbé mẹ́fà débí ó gbé márùn débí ó sọ pé ń gba 500 lọ́wọ́ ẹ̀ tó yẹ kó jẹ́ mẹ́fà bóyá yẹyẹ ó yẹyọ kan pamọ́ ó máa yọ fùfú kan pamọ́ ni á lọ fọ bẹ̀ jẹ́ ńlé. Ṣé nítorí ọ̀rọ̀ fùfú lẹ ṣe wá ń da irun ẹ̀ ń dàrú? ẹ má bínú mo pàtẹ́wọ́ sí mo fẹ́ fi ṣínú ni mo fẹ́ kó jẹ́ pé tó bá dàsìkò ṣínú ni màá ṣe máa dà mí. Ṣẹ́rí tó bá di ọjọ́ mi tẹ bá ti ń kírun lọ́wọ́ ibi tẹ fẹ́ forí kàn yẹn gan-an ibẹ̀ lẹ́ẹ̀ máa wò gbogbo èrò ọkàn yín pátápátá ẹ̀ pa gbogbo ẹ̀ pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí yóò gbọ́dọ̀ máa yà káàkiri lásìkò tẹ bá ń kírun ẹ gbọ́dọ̀ máa ro nǹkan míì ẹ gbọ́dọ̀ máa rántí nǹkan kan mọ́ ju Ọlọ́run nìkan lọ lásìkò náà eléyìí tí ẹ wá ń báyàn sọ̀rọ̀ nígbà tí ẹ ń kírun lọ́wọ́ inú yẹn ti bàjẹ́ o. ṣé ká ní fùfú bàrún mi jẹ́ ni. ẹ máa kírun mí ni. àìjọ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ bá mi bẹ Ọlọ́run. ẹ ti bàrún jẹ́. Bọ̀dá Sàámú ẹ ti ẹ máa ní sùúrù kẹgbọ́n kan tí màmú fẹ́ sọ. mo sọ fẹ́ fún. Ànàkùnlá ẹ wo ẹ jẹ́ kí wọ́n máa kírun tiwọn lọ́tọ̀ o. No. eléyìí ga o ó ga gan bọ́dá yìí wàhálà yín ti pọ̀ jù. PR yín ò dáa ẹ jẹ́ àkọmọdé tara wa. tá a bá ní kí wọ́n máa kírun tiwọn lọ́tọ̀ irú àṣìṣe tí wọ́n ṣe yìí wọn ò ní ṣe lójú wa a sì ní àǹfààní láti ṣàtúnṣe sí àwọn àṣìṣe tí wọ́n ṣe yìí àṣìṣe ńlá nìkan tí wọ́n ṣe yìí o ẹ wo Yorùbá ní má pariwo òun gan ni mo ń dariwo lẹ̀ ṣe bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní rojọ́ lórí irun ẹ̀yin ìbá ti má pàtẹ́wọ́ fún wọn ẹ fi wọ́n lẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ṣe ń pàtẹ́wọ́ fún wọn yẹn ẹ̀yin náà tó ti ń divert ọkàn ẹlòmíì tó wà lórí irun ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n ṣe gbogbo tí wọ́n fẹ́ ṣe tán nígbà tí wọ́n bá kírun tán á padà máa wá ṣàlàyé bá ti ń ṣàlàyé náà ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o kò dáa rárá lórí irun láti mú ṣe nǹkan míì ẹ má tún irun yín kí o. ẹ sí wàhálà ẹ kò mo sọ fún yín ẹjọ mọ̀ pé mo lẹ́bẹ̀ àdúrà mo ní request ẹjọ tó Ọlọ́run ohun tí mò ń bẹ Ọlọ́run fún tí mo fi ti torí ẹ̀ gangan tí mo fi ń force ara mi gba Ramadan ni kọ́lọ̀ ń ṣe fún mi ẹjọ kọ́kàn. tẹ́rí Ọlọ́run ò kì í da gbogbo wàhálà èèyàn nu àfi téèyàn bá da wàhálà ara ẹ̀ lókun irú òrùn tẹ́ kí n sìn tí ẹ̀pọ̀ ìfàsíkò lẹ́wà kírun ni ẹ̀dẹ̀ múlò yẹn fún ara yín ẹ̀dánù ẹlòmíì náà wà nù yín tó jẹ́ wípé wọ́n ń kírun lọ́wọ́ báyìí fóònù ẹ̀ máa ríngì ni a máa wojú fóònù a máa pa a máa wojú ó ti bàrùn jẹ́ ẹ pa gbogbo ọkọ̀ pọ̀ gbogbo nǹkan pátápátá lásìkò tẹ́ fẹ́ kírun gbogbo nǹkan tó wà láyé lẹ máa pàtì. ẹ wò ẹ rí
ṣé bọ́dọ̀ fóònù tí mò ń sọ lọ́wọ́ ni. ọmọ yìí náà ló tún pè mí ṣé ẹ kó pè mí nínú àsìkò yìí hello ṣó ti wà ń bẹ̀ gbé fùfú fún ọjà ni kò gbé fùfú wọn 6 ló gbọ́dọ̀ fún ẹ 6 tọ́wọ́ bá fún ẹ ní 6 yẹn má padà wá má kó 5 débi 6 ni tàbí kó gba 500 gba 500 kó gbà ń bẹ̀ kó bá ń gbọ́ òmùra síbi ṣé àkọjọ wà ń bẹ̀. ẹjọ mo fẹ́ bèrè kankan lọ́wọ́. gbẹ́fọ̀ fún yàkọjọ gbẹ́fọ̀ fún yàkọjọ yàkọjọ ẹjọ epo wọn ṣe débi fùfú ni kí ló ṣẹlẹ̀ ẹni ẹ̀fẹ̀ báyé 6 ní kẹfún 6 ní kẹfún ẹ jẹ́ kó lọ́dọ̀ àfa ìríran wò mo ń bọ̀ àbá yín má bínú. ẹ dákun. ìtí àmọ̀ yàkọjọ. ṣé ẹ gbà àwẹ̀ ni. mo gbàwẹ̀ inú àwẹ̀ mo wà. nígbà tí à ń gba àwẹ̀ lọ́wọ́ tí ẹ ti wá ń ra fùfú lẹ̀ lásìkò yìí. ẹ mọ̀ kó yan máa ń lálàṣí tó bá ti dérú àsìkò yẹn Ọlọ́run yan máa ń lálàṣí ni. ẹnu tá a ṣe lásìkò mọ́ grip tẹ́tí ń ra fùfú lẹ̀ ní sórí. ẹ dákun ṣé ẹ rí tá bá ti wá kírun báyìí ṣe gbọ́ tá bá ti wá kírun ẹ má ràn yàn ní fùfú ẹ má ràn yàn lóúnjẹ ṣe ti gbọ́ débi pé ọkàn yín máa wà níbi nǹkan tí ẹ rán yàn. ṣé jà àsìkò òun báyìí máa ń fi ọkàn sọ́dọ̀ náà ni. ẹ ṣe gan. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. kí ló tún pè mí fún. Allahu Akbar. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, 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 Muhammadur Rasulullah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, Muhammadu la ilaha illallah, ẹ gbọ́gẹ̀dẹ̀ ẹ bẹ̀rẹ̀ ragadi ẹ mú ragadi ẹ mú èmi mo gbàwẹ̀ yìí lẹ̀ sínú. La ilaha illallah, la ilaha illallah. Allah Muhammadu Rasulullah la ilaha illallah Allah. ẹ ṣé gan-an kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún yín o ǹjẹ́ kò yà ẹ́ lẹ́nu pé mo lè gbàwẹ̀. wo ọ̀dà Sàámú ìmẹ́pẹ́ lè gbàyàn rárá ó jọ mí lójú. fàdán kò yà ẹ́ lẹ́nu. alihamdulilayi fọlúwa torí pé a lérò pé yóò ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ alihamdulilayi. èèpọ̀ Ọlọ́run fún mi lágbára láti gbà ẹ máa ní ṣé tá a máa fi gbàwẹ̀ tán rájà ni ẹ mọ́ gẹ̀dẹ̀ méjì ẹ lẹ̀ pọ̀ bí slice bread ẹ pẹ́ ń bẹ̀rẹ̀ gan. kó lè yá wa. kó lè yá táàwẹ̀ yìí máa fi tán ilé mi ni kẹ́ ti máa wá ṣe nù. ẹgbẹ́ ló ń tóbi o. ẹgbẹ́ ló ń tóbi ẹ dé ládé. ọlọ́run tẹ̀mí rà. ẹ ṣe. sábà ní. Sàámú ẹ má bínú sórí ń gbé mi wá àwọn owó ìpínlẹ̀ ìyá ṣe yẹn orí mo pé kí n wá gbá tèmi. Sàámú ṣọ́ọ̀gbọ́n mo wí àwọn owó ìpínlẹ̀ ìyá ṣe káwẹ̀ tó dé ó yá owó tèmi ṣíà òun rèé kó fún mi. owó tí ṣíà tèmi. àwọn plate àti lọ kó tó di pààwẹ̀ dé kò sí tó lè wù kó má ṣe mí máa rántí 72 lówó yín o. mo mọ̀ bá. gbogbo owó wá pátá a máa pín ó dẹ̀yìn àwẹ̀ ká tó pín. Sàámú a máa pín lẹ́yìn àwẹ̀. kéde gan-an kí ṣe kábàáwé lè wá kó dẹ̀yìn àwẹ̀ kábàáwé sọ̀hún wá kó dẹ̀yìn àwẹ̀. kí lèèyàn lè ṣe láàrin àwẹ̀. èèyàn lè náwó èèyàn lè kówó lẹ̀ owó tèmi jáde jáde. èèyàn lè náwó láàrin àwẹ̀. ẹjọ play mélòó la lọ láàrin àwẹ̀ play mélòó mo lọ. ìwọ ni kò gbà. kí n máa lọ play pẹ̀lú bí mo ń fi èmi tí mi ní fún mọ́ ọjọ́ òmùgbàwé lójú yìí. Sàámú. Brangani ọjọ́ wo ni mo tún ṣínú níbi tẹ́ ẹ̀ bá mi ṣínú.
ṣe bí wọ́n rí pé ká má jẹ. Iṣẹ́ wo ni mo ń ṣe tí mo fi ń ra nǹkan ìṣúná? Ṣáà ṣiṣẹ́. Owó tó bá kù nílẹ̀ la máa pín lẹ́yìn àwẹ̀ o. Ìbákù. La máa pín lẹ́yìn àwẹ̀. Àjọ fi ń jẹun ni. Àjọ fowó jẹun ni. Bẹ́ẹ̀ bá gbàwẹ̀ àjọ ṣínú ni. Àjọ fi jẹun ni. Sàámú. Owó ìbákù. A máa pín lẹ́yìn àwẹ̀. Ẹ̀kọ́ bá jẹ́ 5,000 rẹ̀ kú nǹkan. Ìyẹn la máa pín o. Àjọ fi ń ṣínú ni. Àjọ fi ń ṣínú. Ẹ ti ń pariwo lé mi o. Mo pariwo ṣé mi náà kò lè fowó lẹ̀ lẹ́ni. Àwọn èèyàn mi a máa béèrè owó pé ibi tí àná gbogbo rẹ̀ aṣáàdì lówó ni. Tó ẹ mọ̀ pé mi ní strength. Ẹ mọ̀ pé mi ní strength. Téèyàn bá tì mí mo máa ta gọ̀ọ́gọ̀ léṣeṣe. Irọ́ wà kíkiri kan bá dé lẹ́sẹ̀ yìí gbàgà. Ìwọ yìí mọ̀ pé ẹ tún òbèjé wa. Ìwọ ni máa ṣáájú wa. Ẹ má jẹ́ kẹ́ ní ti ìdí. Ó wá rìn bíi bàbá 70. Praga ni. Gbogbo ń tẹ̀ ojú mi rí ó dẹ̀yìn àwẹ̀ kí n tó fún yín lésì. Ẹ̀yin lè jẹ́ kí n mọ̀ wípé ọ̀gẹ̀dẹ̀ wọ́n lè fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn kán pákó bíi búrẹ́dì kan dẹ̀ jẹ́. Ẹ máa wá sínú nílé ń bí ẹ wá mọ́gẹ̀dẹ̀ méjì ẹ pápó ẹ wá fọsàn sáàrin ẹ tún jẹ ẹ wá ń béèrè owó. Ẹ̀yìn àwẹ̀ la máa tó pọ́nwó ẹ ti fowó yín jọ̀gẹ̀dẹ̀. Sàámú ṣó máa lọ. Sàámú la máa fowó ẹ̀kùn kínní. Ìgbà mú sọ ìtòlú ọ̀dọ́. Ẹ ti bí wọ́n lè fún jẹ kalẹ̀, wọ́n lè fẹ́ ká má jẹ, wọ́n lè wájú ẹ̀kálẹ̀ ìfowó ká má jẹ. Ẹ jẹ́ owó pílẹ̀tì wa ló máa fi ṣe gbogbo jẹ èèyàn èèyàn máa jẹ ni. Sọ́yàn rẹ̀ gbogbo jẹ́ fọmọ èèyàn ni. Kó bá nágbára rẹ̀ wà kó kò nágbára rẹ̀. Èmi kò rí sí gbogbo eléyìí o. Bọ̀sùn gbé owó yẹn. Mo máa gbé má fọ. Bí ẹ pé kí ló ṣẹlẹ̀? Mo wá bá ẹ lé ṣó tó fẹ́ kí ará àdúgbò ẹ tó máa nà mí mọ́ òmù ẹni. Ó nìyẹn. Bó ṣe dá nìyẹn. Àwọn àbúrò tèmi ni wọ́n fi wá nà mọ́lé àbí. Ẹgbẹ́ má tiẹ̀ wọ́ rí ìbàdí táyà tí wọ́n máa jẹ ọgbà ìwọ̀n tán ẹ máa mọ̀ pé mo tó jára mi gbé. Ẹ máa wọ́n rántí yín. Báwo ni? Báwo ni? Ẹ wo BLLB ni o. Bó ṣe lọ ló ṣe bọ̀. Wọ́n jẹ́ kí n rí bọ̀dá Saamu. Wọ́n jẹ́ kó rí bọ̀dá Saamu lọ́ngbọ́n. Fún kí nìyẹn? Ìgbà wọn ni bọ̀dá Saamu dẹni tó ń lo security tó fi jẹ́ kó rí bọ̀dá Saamu. Ẹ̀gbọ́n according to nǹkan tó ń sọ fún mi wọ́n ní bọ̀dá Saamu wọ́n gba àwẹ̀ lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ láwọn ò fẹ́ rí anybody láwẹ̀ máa fi tán. Bọ̀dá Saamu gbàwẹ̀. Bọ̀dá Saamu tèmi mọ̀ gbàwẹ̀. Ó láti jẹ́ pé ó ní nǹkan kan tí bọ̀dá Saamu fẹ́ fàwẹ̀ yẹn ṣe ni o. Báwo ló ṣe mọ̀ nǹkan tó ń wà lọ́kàn bí tí mò ń rò? Torí bọ̀dá Saamu tèmi mọ̀ wọ́n lè gbàwẹ̀ o. Tó bá gbàwẹ̀ láàárọ̀ tó bá máa fi di 9 AM Brian á jẹun. Bọ̀dá Saamu ní nǹkan tó ń fi àwẹ̀ tó ń gbà yẹn ó ní nǹkan tó fẹ́ fi ṣe táwa ọmọ. Bọ̀dá Saamu. Ṣé nǹkan tó ń sọ yìí tó dẹ́ lójú ṣá? Ẹ wo ẹ̀yin ẹ̀gbọ́n ṣé mo ti fún yín lófòrí ni? Ṣé mo ti fún yín lófòrí ni? Nǹkan tó ń sọ fún mi ọ̀rọ̀ kò ń ṣeré rárá. Wọ́n ní bọ̀dá Saamu gba àwẹ̀ yẹn lókùnkún dùn ni. Wọ́n dẹ̀ láwọn ò fẹ́ rí anybody táwọn yẹn máa fi tán. Kò ń sọ̀rọ̀ eré o, mi ò ṣeré rárá. Wọ́n jẹ́ rí wọn àtọ̀. Sọ̀rọ̀ ilé true báyìí. Bọ̀ ní sùúrù ọ̀rẹ́ mi. Ẹni tó bá ń gbàwẹ̀ kò gbọdọ̀ débi ọtí rárá. Rárá. Ó dẹ̀ láwọn nǹkan kan tí ẹni tó bá ń gbàwẹ̀ gbọdọ̀ ṣe. Tí ò gbọdọ̀ ṣe rárá. Èyí tó kúnlẹ̀ fún wa jáde. Bọ̀dá Saamu. Ẹjọ́ afẹ́ rí bọ̀dá Saamu bẹ́ẹ̀ ni. Bọ̀dá Saamu ẹ ní lè rí bọ̀dá Saamu ṣé ni bọ́n ṣe wà ayé ẹ̀dẹ̀ kó buwọ́ làwọn bọ̀dá Saamu wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́ kò dẹ̀ ní dáa kán fi last strength wọn kán fi kanra mọ́ anybody wọn ò ní lè rí yín. Yoshibi eléyìí ò ń sọ̀rọ̀ wàhálà ẹjọ́ ẹ kò bá pè wọ́n jáde afẹ́ rí wọn ni. Ẹ ní lè rí wọn sẹ́ wọ́n fẹ́ rí wọn fún wa very very important. Èmi sọ pé kò wà important mo kàn ń sọ ni pé alpha ojú rẹ ojú mi ni jàre o adúpẹ́. Bọ̀dá Saamu làwa rè ṣé a bá wọn lé. ṣé o sì because a rán àbúrò ọ̀rẹ́ mi wá lánàá náà wọ́n ní wọ́n jẹ́ kán rí Bọ̀dá Saamu ṣé kò sí problem ṣá. Bọ̀dá Saamu. Ẹ rọra o ẹ rọra. Kí ló ṣe yín tẹ̀ ń rìn báyìí? Kí ló ṣe yín? Lójú mi dùn. Kí ló ṣẹlẹ̀?
ọmọ kan tí mo rò pẹ̀lú bí bọ̀dá ìṣe ń ṣe nǹkan tí a fẹ́ rí wọn fún mi rò pé wọ́n máa lè ṣe o. wọn ò lè ṣe. ó ní sùúrù Bra Saamu ọ̀rọ̀ nǹkan tá a gbé wá fún yín tá a fẹ́ kẹ́ bá wa ṣe 500,000 ló máa sọ fún yín o. 500,000. máa jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìfẹ́ mọ́ nǹkan ọ̀gbà ẹ̀jẹ̀ ọlá gbígbàdúrà náà ni àwọn tá à ń gbàdúrà fún ẹni láti lọ́dọ̀ sí bí ìgbàgbé ọjọ́ kan sílẹ̀ bí ìmọ̀ṣẹ́ láwẹ̀ ní ìbẹ̀rẹ̀ àti gbàgbé àwẹ̀ ní bẹ̀rẹ̀ tí mo ní ìgbà wọ́n kù mí ti ṣí lórí àwẹ̀ náà ni ọjọ́ ọba jẹ́ wọ́n kù ní dúró ní yìí. Well, ẹ jẹ́ kí n explain dáadáa fún yín. Our boys la organize show ní weekend. Àwọn kẹ́gáìtì ni o. Tí a dẹ̀ máa kọ́tí síta tá a máa mọ títà máa ṣe fàájì. A ní sọ pé torí pé ẹ̀ ń gbàwẹ̀ ẹ máa ní ẹ kán máa kọ́tí síta kán máa ṣe fàájì. A máa mọ tí o. Fàájì máa yapa o. Ẹ dẹ̀ máa kọrin láàrin wa. Tẹ máa ṣe fàájì láàrin wa. Ẹ̀dùn yìí èyí ní ẹ̀kọ́ sọ̀kọ̀ fún àṣetà iná nìyí. Ẹ ti jẹ́ kí pàtí dẹ̀yìn àwẹ̀. Ẹ ti sọ dẹ̀yìn àwẹ̀. Ṣé kò yẹ káyìn tó máa gbà wẹ̀ báyìí? Ṣé kò yẹ káyìn wà ní àwẹ̀? Wọ́n gbà wẹ̀ ẹ̀jà wẹ̀. Bí ẹ̀ bá jẹ́ yìí pọ̀, bí ẹ̀ bá jẹ́ ẹ jẹ́ ká sọ dẹ̀yìn àwẹ̀. Ẹ postpone. Bra Saamu àwa fẹ́ rí yín, a fẹ́ rí yín fún nǹkan tó wà important. Ẹ wò ó Bra Saamu nǹkan tá a wá rí yín fún wa very important ọ̀rọ̀ ilé la wá rí yín fún. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ ẹ wá fọ́rọ̀ yín lẹ̀ ó dẹ̀ yín àwẹ̀. Àwọn tó wá fọ́rọ̀ ṣó àárín àwẹ̀ ló wà. Bẹ́ẹ̀ni. Ẹ fún mi ní tàǹkì láàrò. A lè ti torí pé ẹ̀ ń gbàwẹ̀ ká change time tá a fẹ́ ṣe event wa. This weekend ní kẹ́ẹ̀dẹ̀ sọ fún mi ní ìsìn tẹ́ ẹ bá ní interest torí mo máa ní láti get back sáwọn tó organize event. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Ẹ dẹ̀ ń tẹ́tì wọn. Ẹ ò straight tó kú. Ni mo fi sọ̀rọ̀. Mo ti sọ̀rọ̀. Mo ṣe jẹ́ ká ìmọ̀ mi tí wọ́n bù mí wà ní. Ó ti shift wá síbi ìhòòdì. Lóde. Mi lè bẹ̀ búyọ̀ ọ̀nù àwẹ̀. Ẹ má bínú, má bínú. Tó sọrí pàkà bíi pí. Ilé wọn lè tẹ́ ẹ sọ ẹ. Ẹ fún mi fi gbàwẹ̀. Ṣé mo pè é náà kí? Ẹ rọra ẹ stop ẹ. Fẹ́sọ̀ léèkì. Ẹ̀yin àwẹ̀, ẹ̀yin àwẹ̀. Bra Saamu, wọ́n máa ṣe. Wọ́n máa ṣe, ẹ má wọrí. Ẹ jọ sá. Ó dàbí pẹ̀lú nǹkan tí mò ń rí dọ́bùdọ́bù lórí tọ́lọ́run fẹ́ ṣe fún mi. Allahu Akbar. Àìgbàwẹ̀ kan mo dẹ̀ ti ń róore. Allahu Akbar. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ṣeun. Alhamdulillah. Ọlọ́run ṣeun. 500,000 naira náà á fi lọ mi pé kí wàá kọrin. Subhanallah. Rabbil alamin. Subhanallah. Olúwa ṣeun. Ṣé tí bá sọ pé Subhanallah ẹ wá ní Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ẹ máa sọ̀rọ̀ yín. Allahu Akbar. 500,000 ló máa fún mi lásìkò wọ́n ní kí wọ́n bá wọn kọrin mo wá ní kí wọ́n bí ìlówó yín pé ó ní tí mò ń bí Ọlọ́run fún olúkálùkù ló ní nǹkan tó ń bí Ọlọ́run fún lásìkò yìí mi ì dẹ̀ fẹ́ ṣe nǹkan kan tó máa jẹ́ tí mò ń bí Ọlọ́run fún tó máa jẹ́ kó yẹn gẹ́n lásìkò yìí mo wá ní pé ṣé tí n bá lọ kọrin yẹn ṣé kò dé bá ìwé mi àtọ́lọ́run ṣé mo kẹ́yìn close mọ́ Ọlọ́run ẹ̀yin close mọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí n tẹ́yìn ṣe ẹ̀sìn tẹ́yìn gbé lọ́wọ́ àti n tẹ́yìn gbé lọ́wọ́ ẹ close mọ́ Ọlọ́run gan ni mo ṣe rò pé ṣé kò dé bàjẹ́ tí n bá lọ kọrin. ṣeré kò sẹ́ni tí ó súnmọ́ lọ tá a bá ti ń bẹ̀ ó mọ̀ ń gbọ́ torí nǹkan tó lọ sọ ni wípé mo súnmọ́ yín ju iṣan ọrùn yín lọ ta ni wàá súnmọ́ lọ. ṣeré lè tẹ sọ̀rọ̀ orin ẹ ṣe bí káforin yin Ọlọ́run náà ni. bẹ́ẹ̀ni. ká lọ síbi wá síta gbangba ká fi orin kí àwọn èèyàn ká máa yin Ọlọ́run ká ṣe àsìkiri àbí ẹ lọ́kọ́ ṣebí wà síta gbangba ni. rárá àwọn ẹgbẹ́ ẹlẹ́mu ni mo fẹ́ lọ kọrin fún. Astaghfirullah. àwọn oníkẹ́ guide gangan ni wọ́n máa lẹ́mu ń bẹ̀ wọ́n máa ní bí à ń bẹ̀ so bẹ́ẹ̀ ṣe wá fún mi ní go ahead mo mọ̀ pé kò ní ta kò ní ẹmu. ẹdún ẹ má ṣe bẹ́ẹ̀ ó takora wọn díẹ̀ ẹ gba àwẹ̀ àwa ní Ramadan
ẹ wá fẹ́ lọ kọrin ní ilé ọtí tí ọtí ó kúnlẹ̀ rẹpẹtẹ tẹ́mu ó kúnlẹ̀ rẹpẹtẹ ẹlòmíì ó mu tí yóò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. mo rò pé opportunity ńlá nítorí wọn pè mí sírú ẹ̀rí àsìkò ni wọ́n sọ pé fẹ́ fún mi ní 500k. ẹ má jẹ́ kí nǹkan tó máa tán gba nǹkan tó máa ṣẹ́kù lọ́wọ́ yín ẹ ń gbá àwẹ̀ lọ́wọ́ ẹ wá fẹ́ lọ máa lọ lé ọtí ẹ má ṣe subhanallah ẹ má ṣe bẹ́ẹ̀ o. ẹ jọ ṣé mo lè hang àwẹ̀. bí báwo. mo ń pè ṣé mo lè suspend àwẹ̀ kó lásìkò yẹn kí nǹkan lọ ọjọ́ kan yẹn kí n lọ fi ṣe nǹkan tí wọ́n máa ṣe. ẹ wò ó ṣe rí bá a ṣe ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí tí èèyàn bá mọ̀ tó mọ̀ já àwẹ̀ ẹyọ kan 100 ló máa fi gbà padà o 60 ló máa fi gbà padà. 500k wọ́n dẹ̀ ní time yẹn làwọn fẹ́ ṣe bó ṣe education wọ́n lè postpone ẹ̀ wọ́n láwọn postpone pé time yẹn gangan ni 500k ẹjọ ẹ má bínú ẹjọ ṣẹlẹ̀ fún mi lówó òṣìnú owó òṣìnú ẹ jẹ́ ká pàdé ibi tá a ti máa ń kírun lásìkò ìṣirò. ẹ má fún mi lówó time yẹn. ọlọ́run abáṣirí. àlùkà wà ní kọ́. ẹrù ọlọ́run ṣé iṣẹ́ ìjọ tó ọlọ́run kan ti wọ́n o àwọn èèyàn náà ti ń complain àwọn oríṣiríṣi àwọn èèyàn ti ń complain o owó oúnjẹ ti increase o ẹjọ tó ọlọ́run ẹjọ. ẹ má jẹ́ kí nǹkan kan yí èrò ọkàn yín padà o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tí mo ń lé táwọn ẹgbẹ́ mi ní mọ́tò ẹgbẹ́ báwo ni ẹ má jẹ́ ń sọ lọ́hùn o lọ́hùn. àwọn olóko mọ̀ dàgbà ìgànnà mọ́nà jìnnà àwọn olóko mọ̀ dàgbà. Bọ́dà Saamu kí ló ṣe yín? Ta ni mo fẹ́ pè bẹ́ẹ̀? Bọ́dà Saamu kí ni wọ́n fẹ́ ṣe ta ni mo fẹ́ pè bẹ́ẹ̀? Àwọn olóko mọ̀ dàgbà. Bọ́dà Saamu kí ló ṣe? Ẹ pẹ̀lẹ́. Inú ni gangan mẹ́nà jìnnà. Ta ló wà lé? Hospital. Bọ́dà Saamu ṣé kí n gbóúnjẹ wá? Aláwẹ̀ ẹ pè mí o. Ẹ pẹ̀lẹ́ o. ẹ̀lẹ́ ọlọ́run kẹ́yìn ẹ jókòó. Ẹ ṣé sà. Ẹ ṣé bọ̀ sà. Bọ́dà Saamu. Àfáà ti dé o. Mr. Samuel. Ẹ gbọ́ pé àwọn èèyàn ń sọ̀rọ̀. Ẹ̀yin ni mo gbọ́ tẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ mọ̀ pé mi nìkan mo wà bí láti ẹ̀kan. Pẹ̀lẹ́. Wọ́n ní wọ́n rọ̀ṣì yín wá sí hospital ni. Àfà. Bẹ́ẹ̀ ṣe gbọ́ mo gbọ́. Ó le tó yẹn ni. Mi ti ẹ̀ lè sọ bó ṣe jẹ́. Sista Ayọ̀ṣíbí. Sá. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣe wọn gangan? Mi mọ nǹkan tó ṣe wọn bóyá àwẹ̀ tó ń gbà náà ni kò tiẹ̀ yé mi wọ́n kàn ṣáà ń ṣe inú òun la fi gbé wọn dé bíbá yìí. Inú yẹn ó dàbí ní pé inú méjì mo ní kí n ti wá yá inú kan kí n ti yá fáwọn tó máa ń dáná wọ́n ti wá gbé inú yẹn wọ́n ti gbé léná kó ti gbóná gan inú kejì tí mo wá ní abẹ́gbọ́ kan wá dẹ̀ṣẹ̀ iná sí i ẹ̀mọ́ bóyá máa rí. Subhanallah. ní ẹ̀kan gómìnà. Ẹ̀dùn Mr. Samuel ẹ jọ̀ọ́ gbogbo àlàyé tẹ́ ẹ ṣe yìí ṣé kìí ṣe ààwẹ̀ tẹ́ ẹ ń gbà ló fà? ààwẹ̀ ni ẹ̀jẹ̀ náà ààwẹ̀ ni inú mi ti pọ̀pọ̀ ó ti gbòdì lára mi. Ààwẹ̀ tí ò tí ì dájí ààwẹ̀ mọ̀ tí ì pé 15. àwòdó yìí ni ò ti pé 15 lára bí ààwẹ̀ tí mo gbà ti lé 40. ẹyọ kọ̀ọ̀kan tí máa ń gbàdágó méje ó rò rí pé mo gbọ́dún kọ̀ọ̀kan ni. Allahu Akbar. Kẹ́bíra. Ẹ jọ̀ọ́ ṣé mo lè bá yín sọ̀rọ̀?
ọ̀rọ̀ yìí mo gbọ́ mo ṣe dìde jókòó ẹ̀yin lè wà floor. Tí mo bá fẹ́ béèrè lọ́wọ́ yín kí nìdí tẹ́ fi ń gbààwẹ̀ ṣé ẹ̀dẹ̀ ṣọ́pẹ́ ń gbààwẹ̀ yìí tẹ́ bá ti fẹ́ tẹnu bọ̀rọ̀ yẹn ẹ máa dákẹ́ tẹ́ bá ti fẹ́ gbẹ́nu lé ẹ máa mẹ́nu kúrò ńbẹ̀ ẹjọ́ ṣé ẹ lè fi àsìkò yìí ṣàlàyé fún mi ìdí tí ẹ fi ń gbààwẹ̀ yìí nítorí pé Samuel ni mo mọ̀ tẹ́ ń jẹ́ kìrìsìtẹ́nì ni yín kò dẹ̀ sí nǹkan tó burú ńbẹ̀ yìí pé ẹ jẹ́ kìrìsìtẹ́nì ẹ gba Ramadan ṣùgbọ́n mo mọ̀ yín dáadáa ó máa ní ìdí pàtàkì kan tẹ́ fi ń gbààwẹ̀ yìí kí ló sún yín débẹ̀ gan ṣé ẹ lè ṣàlàyé. ẹ sọ. dókítà ti gbọ́rọ̀ mi àánú mi ti ń ṣe ẹ̀wọ́ èmi inú àṣé ní ṣe rẹ̀ ni àìsàn fún yín mò ń kíp àṣírí mi ni mi fẹ́ kẹ́ ẹ jí style mi lò. Allahu Akbar. mi ṣe sọ́tọ̀ fún yín. Allahu Akbar. torí mo fẹ́ kí lè mi jù lé yín lọ. ilé ìtàlá tó lè yín méjì. ẹ ní mọ́tò mo ti ní mọ́tò màá bẹ́ kẹ́ jí style mi lò. mo lọ bá pàdé Mutiu. Mẹ́lẹ́lẹ́ Olúwa dára fún. Bọ̀dá Sàámú. Mutiu. Bọ̀dá Sàámú. Ẹ gbà mí. Mutiu. Bọ̀dá Sàámú. Ta ló gbé mọ́tò onímọ́tò fún ẹ? Má máa lọ fún mọ́tò onímọ́tò kó má lọ máa fi lásídẹ̀ǹtì wàá lọ náà oníbọ̀dà kan bì kan èmi ò ṣọ́ra o. Bọ̀dá Sàámú mọ́tò mi ni. Ní kíni? Mọ́tò mi ni. Mutiu o ti ṣoògùn owó ni. Wá ṣé kìí ṣe pé o ti ń jalè? Mi ò jalè. Gbogbo ló ti rí mọ́tò. Bó ṣe yà yín lẹ́nu yìí bẹ́ẹ̀ náà ló ṣe yà èmi náà lẹ́nu. Bí wọ́n lọ ní mọ́tò yìí. Èmi ni mo ní mọ́tò yìí. Bí wọ́n lọ ní mọ́tò. Èmi ni mo ní mọ́tò. Báwo ni ṣe jẹ́ ọkọ̀? Bíi tẹ́tẹ́ òun lọ̀rọ̀ mọ́tò yìí jẹ́ sí mi. Bíi ti báwo? Bẹ́ẹ̀ni àwẹ̀ ọdún tó kọjá òun ni mo bá wọn gbà. Okay. Àwẹ̀ Ramadan ọ̀rẹ́ mi kan ló ní kí n gbà wípé gbogbo tí n bá fẹ́ k'Ọlọ́run máa ṣe pé bó ṣe máa ń ṣe fóun náà nìyẹn. Òun lèmi náà bá ní kí n bá wọn dán o. Lẹ́ǹtì ló gbà ní àbí Ramadan? Ramadan ni mo gbà bọ̀tẹ́ bá gba lẹ́ǹtì náà kò sí ìtí òdánù méjèèjì torí lẹ́ǹtì tó ń bọ̀ náà màá tún bá wọn gbà màá tún béèrè rẹ̀ Ọlọ́run á tún ṣe. Bẹ́ẹ̀ni. Nítorí ó gba àwẹ̀ Ramadan kí ló wàá sọ fún Ọlọ́run ní táìmù yẹn? Mo ń sọ fún Ọlọ́run wípé nínú àwẹ̀ Ramadan yìí Ọlọ́run pèsè mọ́tò fún mi Ọlọ́run pèsè mọ́tò fún mi ọ̀sẹ̀ méjì lẹ́yìn ẹ̀ Ọlọ́run ṣe mọ́tò yìí. Bí ìbáwo. Kò tún wá ṣe mọ́tò yìí lásán o ó tún wá fi owó tí màá tún máa fi mẹ̀ntẹ́ mọ́tò ọmọ tó fún mi sí i. Wọ́n fún ẹ ní mọ́tò. Bẹ́ẹ̀ni sá. Wọ́n tún fún ẹ lówó tó wọ́n bá fi mẹ̀ntẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ lè tẹ́ wọ́n tún gba lẹ́ǹtì náà dá. Bẹ́ẹ̀ni màá tún bá wọn gbà. Àwẹ̀ ṣẹ̀ dá àbí? Àwẹ̀ dá. Àwẹ̀ wo ni o? Àwẹ̀ Ramadan ìgbà wo ló máa padà dé? Ìgbà wo ló máa dé? Àbí ti lẹ́ǹtì ìgbà wo ló máa dé kí lè gbà? Èwo ló wá síwájú bẹ̀ báyìí? Kébì náà tiẹ̀ lè béèrè nǹkan tí ìbá fẹ́ kí lè béèrè mọ́tò. Kí lè béèrè mọ́tò. Mutiu. Yẹ́yẹ́yẹ́. Ṣẹ́rẹ́ṣẹ́. Wẹ̀yìnwẹ̀. Ó yẹ fún mi lówó ká fún mi mọ́tò yìí. Owó dà. Ká fún mi mọ́tò. Kò sí cash tó pọ̀ lọ́wọ́ mi o. Ẹ wo mi lè máa káwó wà lásán. No, kàkà wọn ò rówó mọ́ mi lọ́wọ́. Mo kọjá ẹ̀. Jẹ́ nǹkan ṣe. 1-3. Owó àdúrà ni. Owó àdúrà 1-3 ló fún mi. 200 naira kan 100 naira kan àti 1-3 owó àdúrà ẹ kò sá. mi kò orí ẹ bàjẹ́ ni òun sí èrè ni wọ́n fún ẹ ní mọ́tò ó wá fún mi ní 1-3 oníkìfì ṣàdúrà transfer síbi jọ mo ti ń lọ account number transfer síbi jọ transfer 0010589156. Wọ́n ní kí n máa fáwọn èèyàn lówó èmi mọ̀ kàn fún yín bẹ́ẹ̀ owó àdúrà. 1-2 lọ fún mi ilé kò ilé ó máa transfer sí mi ní òkúrò ń bì mo rò pé nǹkan ṣe máa fọ́ wíṣkì ẹni. Ẹ má ìfẹ́ wá pé wá pàdé nọ́mbà yìí. ó fẹ́ yín burúkú yéyéyéyé. Ẹ wá pàdé nọ́mbà yìí. 0010589156. Báńkì mi bẹ̀rẹ̀ láti STE. Mo ti rí. Eléyìí máa ga o. Intana. Saamu. Nǹkan tó lọ ń ṣe rèé o torí ẹ̀ mo ṣe ní pé kẹwàá wò
ìdáná rasa ẹ̀yin wo ló wá kù tó tún ní kí n lọ wò. ẹgbẹ́ náà ni ó jáde sọ́hún ó jáde everywhere. tẹ̀gbẹ́ náà yẹn náà ìwọ náà ló tó ní. kẹ wá wò. mo máa rogo ọlọ́run máa tóbi o ọlọ́run máa tóbi o. rasa jọ mú mu ẹ dáadáa oníkọ́lọ̀ ọlọ́run asset ẹ tí mo lè rò pé oníjù nìyẹn pé o fine. ibo ló ti wá rí wà lórí eléyìí. so wọ́n gbé fẹ́ kó máa bá àwọn mọ́nítọ̀ ẹ̀ ní. mọ́nítọ̀ kẹ̀ ilé tí mo kọ́ fúnra ara mi lélẹ̀ yìí. ilé tó kọ́ rí. bẹ́ẹ̀ ni ọláwẹ̀ tí mo gbà òun ló yọ ilé ìjáde fún mi. mi ò understand àwẹ̀ bíi báwo. àwẹ̀ Ramadan ọdún tó kọjá lọ àti lẹ́ǹtì ọdún tó kọjá lọ gbogbo ẹ̀ pátápátá ni mo gbà. ó gbàwẹ̀ 70. bẹ́ẹ̀ ni sà. 40 ti Christian 30 ti Muslim. ọláwẹ̀ lẹ́rìí. ẹ wá ṣé ẹ fẹ́ kí n ru ní ẹ̀yin guys. rúkẹ́. mo ṣẹ̀ṣẹ̀ pàdé Mutiu náà ni Islander ni mo bá tí Mutiu ń wá ó dẹ̀ sọ fún mi pé àwẹ̀ Ramadan tó kọjá òun gbà ó ní òun dẹ̀ bí Ọlọ́run pé nínú àwẹ̀ yẹn kọ́lọ́run ṣe nǹkan fóun mọ́tò ló ń fẹ́ Ọlọ́run dẹ̀ ra mọ́tò fóun ìwọ wá sọ fún mi pé ó gba lẹ́ǹtì ó gba Ramadan ló fi kádúrú léyìí Ọlọ́run èmi náà gbà kò sí bó ṣe lè wù kó rí tẹ́bí ò bá wá lágbára 70 tí wọ́n gbà ṣé iye tí bá gbà náà Ọlọ́run á gbàdúrà mi. rasam Ọlọ́run á gbà. Ọlọ́run á gbàdúrà mi. life and direct. iye tí bá gbà ní Ọlọ́run á gbà. any amount. Ọlọ́run mọ́tò lèmi náà fẹ́ mọ́tò ni mo fẹ́ kí bùgá bùgá mọ́mọ́ mẹ́ta wọlé bẹ́ẹ̀nilé bẹ́ẹ̀dìgbò ìwọ lọ́mọ tẹ́gbọ́ mo sáré gbọ́wọ́ mi wọlé bẹ́ẹ̀mọ mẹ́rin wọlé àwọn bùgá déédé ẹ̀sán ṣẹ́yìn mo dẹ̀ wo sábíbò àti bóbó máa ní owó láyé mi jẹ́ ìwà lọ́wọ́ ẹgbẹ́ níṣó ìwọ ni kò níṣó ọlọ́wọ́ ládùúrú yẹnyẹnyẹ yìí. ẹ Sàámú àwọn èèyàn máa mísì gan o lásìkò yìí. àwọn máa mísì gan ni ohun tí ó máa yé wọn ni pé lásìkò àwẹ̀ kò sí nǹkan téèyàn béèrè tọ́lọ́run ò ní ṣe fún un bẹ́ẹ̀ ni wo bí kéèyàn gbààwẹ̀ kó dẹ̀ gbà pẹ̀lú ìmọ́ni Ọlọ́run ohun tó bá fẹ́ Ọlọ́run á ṣe fún ẹ ṣáà ni. bẹ́ẹ̀ ni pé kò sí téèyàn béèrè lásìkò àwẹ̀ ó bá jẹ lent ó bá jẹ Ramadan Ọlọ́run á ṣe fún yàn. ohun tó ti wá dáa jù nìyẹn wá rí pé lẹ́ǹtì àti Ramadan náà ìgbà kan náà ló tún bọ́ sí. ṣé pé ilé àsìkò ìgbà àwẹ̀ yẹn nígbà yẹn lẹ́kọ́. gbogbo nǹkan tí mo ní ìgbà àwẹ̀ ni mò ń fa yáàlá Ọlọ́run dá mi lóhùn. torí mo mọ yín gbà yẹn Ọlọ́run mo mọ yín gbà yẹn kí ló ṣẹlẹ̀. ibi àti ibi mo tún nílẹ̀ mbẹ́ yẹn o. ṣé pé táyà kẹ̀kẹ́ lẹ́ ń fẹ́. bẹ́ẹ̀ni lágọ̀ọ́kà ọ̀dọ̀ bàbá àlà o òun gbàgbé ọ̀rọ̀. táyà kẹ̀kẹ́ lẹ́ ń fẹ́. òun gbàgbé ọ̀rọ̀. kó tó ní pẹ́ cross ibi tẹ́ ti ń taṣọ. bẹ́ẹ̀ni. wọ́n pé ọdún ló ṣe wá ṣe tó wá rí báyìí. orí mi tán. àsìkò àwẹ̀ lọ́lọ́run dá yín lóhùn. gbogbo ibi tó ń wò yìí àsìkò àwẹ̀ ni mò ń fa yàhálà o ó dẹ̀ bá ń fi yáàyà sẹ́kún gbogbo ẹ̀ dẹ̀ bọ́ sójú ẹ̀. bàbá Wàsíù ẹ mo rí tẹ́ ṣe fún mi o mo ti gbọ́ ọ̀rọ̀ ẹ lẹ́nu bí èèyàn bíi méjì mẹ́ta yín lẹ crown ẹ̀ ìtẹ̀sọ yìí ní final one kò sẹ́ni tó lè bá mi sọ kí n má gbààwẹ̀ tí mi bá gbààwẹ̀ yìí tí mi ò bá gbà bàbá Wàsíù ẹ nà mí ẹ nà mí. Sàámú sá kí n nà ẹ nà mí sá fún àwẹ̀ gbígbà ẹ nà mí sá ọ̀dà mo ti gbọ́ ẹ nà mí sá mi lè nu ẹ sá. mo ti rí clue lẹ eléyìí oògùn owó lọ bàbá yẹn sọ fún mi kó ju tẹ́tẹ́ lọ eléyìí gan jogun. orúkọ Ọlọ́run ju tẹ́tẹ́ lọ nígbà mo fi gbogbo eléyìí náà ìgbà ẹni mo yà òun dẹ̀ ń fà ọlọ́dẹ dà mí lóhùn mo ní síbẹ̀ yẹn mo ní síbí. ẹ tún gbígi máńgò. bẹ́ẹ̀ ni Ọlọ́run ni èèyàn kọ́ lọ. báwo lè bí ṣe máa pa yín. má gbà ẹ wò ohun tí mo fẹ́ béè lọ́wọ́ yín náà nìyẹn ẹ má wọrí mi ní ìdí. Sàámú agbára àsìkò àwẹ̀lẹ̀ níbí. bẹ́ẹ̀ni ẹ má wọrí. Sàámú agbára. gbogbo nǹkan ìní mo rò pápọ̀ èmi náà wò pé mo máa gbẹ̀rẹ̀ Ramadan kí n lè kọ́lé kí n lè ra mọ́tò within 30 days. mo máa bójú Ọlọ́run padà. mo sọ bẹ́ẹ̀ náà àfà gbogbo ìgbà tí wọ́n fi ń gbàwẹ̀ yẹn ọkọ mi sọ fún mi pé ó máa ní reason because bọ́dá Sàámú ò lè dédé kan máa gbàwẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé ní gbogbo ìgbà tí wọ́n fi ń gbàwẹ̀ yẹn èmi máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. àwẹ̀ tẹ̀yìn ń gbà nítorí ọrọ̀ ayé lẹ ṣe gbà
nítorí mọ́tò, nítorí ilé, nítorí dúkìá. Allah Allah. Ṣé ẹ rí ààwẹ̀ tí à ń gbà yìí àṣẹ Ọlọ́run ni. Ó ní asóòlì wà ná àjèsì bíi ẹ gba ààwẹ̀ yìí ẹ gbà fún mi èmi ni màá san yín lẹ́san. But ààwẹ̀ tí yín ó ti bẹ́ẹ̀sì lórí àwọn nǹkan kan lórí màtíríà ayé. Mistake lẹ ṣe o. Ẹ ti wá lérò yìí pé tẹ́ bá ti gba ààwẹ̀ yìí ẹ kàn fi kó Ọlọ́run nífà. Ẹ fẹ́ túṣe Ọlọ́run wò. Ẹ fẹ́ tẹ̀sí Ọlọ́run. Ẹ ń dọ́lọ́run wò àbí? Kí làwọn nǹkan tẹ́ ẹ ti ní wájú? Àìṣesílẹ̀ wo lẹ ti ní? Ẹ kì í ṣe tó ń sin náà. Àbí? Ẹ wá rò yìí pé nítorí wípé àwọn yẹn tọrọ nǹkan nínú ààwẹ̀ Ọlọ́run wá ṣe àsìkò wọn tó ní. Àsìkò tá a wà yìí lóòótọ́ àsìkò tí ẹ̀ṣẹ̀ yìí yọ́ dànù ni. Àsìkò tá a dùn à ń gbà ní ṣùgbọ́n kí ni tẹ́ ti ṣe é lẹ̀ síwájú? Jẹ́ kẹ́ tó bẹ̀rẹ̀ ààwẹ̀ yìí ṣàníyàn yín dà. Àníyàn ti baṣẹ́ jẹ́. Àníyàn tó lè mú mi háìrú mi náà mọ̀ ní. Ṣùgbọ́n àníyàn tí yín ti ba iṣẹ́ tẹ̀yìn ṣe jẹ́. Ó ṣe mí láàánú wípé ẹ fi bí panú lásán ni o. Ẹ kàn waste gbogbo àsìkò tẹ́lẹ̀ fi gbà àwẹ̀ ni. Nítorí pé àníyàn tẹ́ fi gbà ò dáa rárá. Àníyàn ló sì ṣíwájú. Ẹ wò ó. Ṣé ẹ̀yin ò tí ì rí ọ̀gá tó kọ́ ọmọ níṣẹ́? Ó ṣe freedom fún. Ọ̀gá yìí ò kọ́lé, kò ra mọ́tò. Ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ tó ṣe freedom fún ló padà wá ra mọ́tò fọ́gà. Ẹ rí. Ẹ tí ì rí bàbá àti ìyá wọ́n ti bímọ 5, 6. Ṣùgbọ́n oyún tí wọ́n ṣe mistake ní ipe àbímọ mọ́ o, oyún yẹn kàn wáyé unexpectedly. Wọ́n kàn rí pé àwọn lóyún, wọn ò sì yọ. Ọmọ tí wọ́n ṣe mistake lóyún ẹ̀ lọ́jọ́ sí ló padà wá kọ́lé fún ìyá àti bàbá. Ẹ̀rí yẹn náà rí. Gbogbo nǹkan Ọlọ́run ti ṣe létò ẹ̀yin wá lọ ń túṣe Ọlọ́run o. Ẹ wo tára yín bá ti yá ẹ tún gba àwọn àwẹ̀ kan tẹ́ fi tọrọ àforíjì o. Ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Ẹ bẹ̀ Ọlọ́run dáadáa kó foríjì nítorí pé ẹ ń gbìyànjú àti túṣe Ọlọ́run wò ni. Àníyàn tẹ́ fi gba àwẹ̀ yìí kò dáa rárá. Ẹ wé sí ẹ ní. Ẹ wo ẹ̀yin ará ilé wọn. Ẹ máa bá wọn sọ̀rọ̀ dáadáa o. Àfà, à ń bá wọn sọ. À ń bá wọn sọ kọ́ lọ́n jẹ́ kan gbọ́ ni. That was a brilliant one from you, sir. Yeah, and I really learned a lot. Yeah, ẹ jọ̀ọ́ sir, ṣé ẹ ti rí wọn tó sir? Ẹ bẹ́ẹ̀ ni. Ẹ ṣé sir. Sister Yoshibi. Ẹ ṣé mà, ẹ lè wá máa lọ mà. Èmi ò ní kán má rest doctor, mi ní kán má rest bọ̀ ṣojú mi báyìí náà ṣe má rest torí mi ní kúrò ń bí báyìí. Ẹ rí pé ńgbà tẹ́ wọlé wọ́n kọjú sógiri ni torí pé wọ́n fẹ́ sùn náà ṣe kọjú sógiri torí mo wà lórí ìjókòó wọn ò fẹ́ rí mi náà ṣe kọjú sógiri. Ṣé rí ògiri tó kọjú sí yẹn ibẹ̀ náà máa gbà ti sùn lọ ibi ilé mi àti wọ́n jọ máa wà. Má rest, má lọ. Ẹ lè rest ìrọ̀lẹ́ pa àjọ máa wà bí ni. Kí ló ṣẹlẹ̀ Àfà? Ẹni kó máa lọ ẹ ṣẹ̀ṣẹ̀ nù mí lọ́rọ̀ tán ni. Àfà ẹsẹ̀ gbà mí lọ́rọ̀ tán ni. Ẹni kó fún mi tàgì fi ronú ẹ̀yìn. Mi ní disturb yín. Ṣé mo wé sí ẹ̀rẹ́ yín? Ẹ tún sunkún mọ́ tara yín. Olóṣì oníranù àwọn ẹgbẹ́ oúnjẹ gidi ló máa ń sì wà fẹ́lẹ́ rẹ̀ lọ́sibítù wèrè sí spaghetti onírú. Gbọ́njẹ́ kó jáde. Ṣé mo ti ṣíwò? Ṣé mo rú spaghetti tí mo gbé wá mo yin spice tó wà nínú ẹ̀? Gbọ́njẹ́ kó jáde dọ́tọ̀ ẹjọ́ jáde. Sister Yoshibi, ẹjọ́ correct. Mi ní sún o. Dókítà ṣe fẹ́ gbọ́, mi ò kúrò bí báyìí. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó